láti ọwọ́ àárọ̀ ni ìpè tí ń wọ orí aago mi. Àwọn èèyàn béèrè wípé ṣé lóòótọ́ ni àjọ DSS ò ní wọ́n náwó gan ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Ìyẹn ló mú mi ṣèwádìí tí mo sì láyọ̀ láti sọ fún yín wípé kì í ṣe ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ò ní àjọ DSS ò ní wọ́n náwó gan ní airport láàárọ̀ òní, ìyẹn láàárọ̀ ọjọ́ Sunday ọjọ́ 25 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Adéjùwọ̀n Ṣóyínká ò ní orúkọ ẹni tí àjọ DSS tí wọ́n náwó gan ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Airport tó wà ní ìlú Èkó lọ́jọ́ Sunday ní nǹkan bíi aago 6:20 ò ní àwọn àjọ DSS ò ní wọ́n náwó gan Adéjùwọ̀n Ṣóyínká. Oníròyìn oníṣẹ́ ìwádìí ò ní Adéjùwọ̀n Ṣóyínká tí ó sì ṣẹ̀ṣẹ̀ dé láti orílẹ̀-èdè United Kingdom sórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n ní airport òun náà ni àjọ DSS ò ní wọ́n ti náwó gan. Later la tó wá ń gbọ́ wípé àjọ iléeṣẹ́ ìjọba kan ò ní ọbẹ̀ àjọ DSS níṣẹ́ láti fi páńpẹ́ òfin mú Adéjùwọ̀n Ṣóyínká. Àwọn oníròyìn wọ́n wá bi àjọ DSS léèrè wípé kí wá lẹ̀ṣẹ̀ rẹ̀ gan, kí ló ṣe. Wọ́n ní àjọ DSS pé wọn ò sọ ẹ̀ṣẹ̀ Adéjùwọ̀n Ṣóyínká fún àwọn ìdí tí wọ́n fi náwó gan, ṣùgbọ́n a tún padà gbọ́ pé wọ́n ti fi sílẹ̀. Ìròyìn míì ti jáde wípé wọ́n ti fi Adéjùwọ̀n Ṣóyínká wọ́n ti fi sílẹ̀ o. Kéèyàn mọ̀ gẹ́gẹ́ bí ìdáhùn tí ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń bi wá léèrè. Ẹ wá jẹ́ ká lọ sí orí eléyìí tá a mú wá gan nípa ààfin tuntun, ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ẹ mọ́ tì lọ, à ń padà bọ̀. Ó ta sánsán, ó wà lórí YouTube. Ẹ máa wò ó, ẹ sì rí pé ó ta sánsán. Ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, ó wà ń ta sánsán. Yóò yẹ yín kalẹ̀ o. Àwọn kan kàn tiẹ̀ wá pè mí tí ó jẹ́ pé bàbá tó bí wọn, ìyá tó bí wọn ọmọ Ìbàdàn ni wọ́n, ṣùgbọ́n òkè òkun ni wọ́n ní wọ́n bí àwọn sí. Pé àdó àwọn máa ń wálé dáadáa, ṣùgbọ́n àwọn fẹ́ wálé, àwọn sì fẹ́ dé ààfin tuntun, ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí fún lílò, léyìí tí ó jẹ́ pé ọba Aláyélúwà ọba Owólabí Akínlóyè Ìgè Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì ni ọba tó kọ́kọ́ jẹ sí ààfin yẹn. Wọ́n ní táwọn bá wálé, ilé táwọn fẹ́ wá lọ́jọ́ mẹ́ta yìí pé àwọn fẹ́ dé ààfin yẹn, pé àwọn fẹ́ rí bí ìròyìn ṣe ń gbé, báwo èèyàn ṣe ń sọ pé ààfin yẹn pé wọ́n fẹ́ mọ́ sí ààfin tó tóbi tó ní ilẹ̀ Yorùbá, kódà nílẹ̀ Áfíríkà gan. Àwọn á wò pé ó á jẹ́ ìwúrí fáwọn o, pé ààfin ọba ìlú àwọn ò ní àwọn èèyàn wá ń ròyìn tí wọ́n ń sọ tó báyìí pé ọ̀dà o táwọn bá wálé o pé àwọn fẹ́ mú ojú débẹ̀, pé àwọn fẹ́ rí gan-an. Mo lọ́dà ọyẹ̀ bẹ́ẹ̀. Wọ́n wá ní tí n bá lè gbìyànjú kí n ṣe àpèjúwe, kí n júwe bí èèyàn ṣe lè dé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílẹ̀ Ìbàdàn. Mo ní kò burú, màá gbìyànjú láti ṣàpèjúwe rẹ̀. Báyìí láṣẹ wá ṣe ẹ rí i pé ìpínlẹ̀ Èkó wọ́n pààlà pẹ̀lú Ìbàdàn, ìpínlẹ̀ Ògùn wọ́n pààlà pẹ̀lú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pààlà pẹ̀lú Ìbàdàn.
tó túmọ̀ sí pé àwọn ìpínlẹ̀ tí mo dárúkọ yìí ò ní ọwọ́ lèèyàn lè gbà délùú Ìbàdàn yálà láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ lè gbàbẹ̀ dé Ìbàdàn, ẹ̀ ń bọ̀ láti ìpínlẹ̀ Ògùn ni ẹ lè gbàbẹ̀ dé Ìbàdàn, ẹ̀ ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó Lagos State ẹ lè gbàbẹ̀ dé Ìbàdàn. bó lẹ́sẹ̀ wá rìn tẹ́ bá ń bọ̀ láti ìpínlẹ̀ Ògùn, tẹ́ bá ń bọ̀ láti ìpínlẹ̀ Ògùn ẹ lè gba Ìjẹ̀bú wọlé síbàdàn sẹ́ǹdé, ẹ lè gba Abẹ́òkúta débàdàn. ok tẹ́ bá fẹ́ gba Abẹ́òkúta ẹ lè gba Àpáta wọlé, Àpáta ìlú Ìbàdàn làpáta wà. ẹ lè gba Àpáta wọlé délùú Ìbàdàn. tẹ́ bá ti wá dé Àpáta nílùú Ìbàdàn ni mo sọ o, tẹ́ bá ti dé Àpáta àtàpáta yẹn ẹ gba Àpáta dé Dùgbẹ̀ sóyè yín, so Dùgbẹ̀ yẹn lẹ́ti wá yà wọlé sí títì tó lọ sí ọ̀nà Òkè Bọ́là Òkè Àdó tẹ́ fi lọ já Mọ̀lété wọ́rẹ́ bíríìjì Mọ̀lété. tó bá jẹ́ bíríìjì Mọ̀lété yẹn ẹ wá kọrí sí ọ̀nà Ọjọ́ba. tẹ́ bá ti dé Ọjọ́ba so ẹ tún máa lọ ẹ tún gba Ọjọ́ba dé Bẹ̀rẹ̀ junction Bẹ̀rẹ̀ yẹn ẹ rí i pé èrè Olúyọ̀lé Ìbà Olúyọ̀lé ó wà ní Bẹ̀rẹ̀ yẹn, so ẹ wà á ní yà ní Bẹ̀rẹ̀ yẹn ẹ tún wá tó sálẹ̀ díẹ̀ oríta Lábìrán oríta Lábìrán yẹn lẹ́ti wá yà sí tẹ́ bá ń bọ̀ láti Bẹ̀rẹ̀ tẹ́ bá yẹ oríta Lábìrán yẹn lẹ́ti yà sí apá left yín láti máa lọ sí Adéọ̀yọ́. ẹ wà á ní dé Adéọ̀yọ́ tán ẹ máa wọ Adéọ̀yọ́ lọ́ọ̀kan báyìí lẹ́ti yà wọlé sí ìyànà títì tó lọ sí Òkè Àrẹ̀mọ. ti òkè láti yà wọlé láti Òkè Àrẹ̀mọ yẹn lẹ́ti máa rí direction Palace Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. so direction yẹn ni ó máa lead yín lọ sí ààfin tuntun, ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ìyẹn tẹ́ bá fẹ́ gba Abẹ́òkúta wọlé ó nìyẹn tẹ́ sì fẹ́ gba Mọ̀lété tẹ́ fẹ́ gba Mọ́kọ́lá ìyẹn báyẹn. tẹ́ bá ń bọ̀ láti Abẹ́òkúta tẹ́ fẹ́ wá sí Mọ̀lété tẹ́ fẹ́ gba Mọ́kọ́lá oríta Mọ́kọ́lá yẹn roundabout Mọ́kọ́lá yẹn ẹ yà tẹ́ bá ń lọ sí UCH tẹ́ bá ń lọ sí UCH so ẹ wà ní dé UCH ẹ dé junction tó lọ sí Total Garden tí kan lọ sí UCH ẹ wà ní lọ sí Total Garden yẹn ẹ ní lọ straight mọ́ ìyànà kan náà tún wá yà ní apá right ní abala ọ̀tún yín, so abala ọ̀tún yẹn lẹ́wà yà wọlé so straight ilẹ̀ máa lọ. tẹ́ bá ti yà wọlé ní apá ọ̀tún yẹn straight ilẹ̀ máa lọ títẹ́ fi kan Palace Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. ìyẹn tẹ́ bá ń bọ̀ láti Abẹ́òkúta tẹ́ dẹ̀ gba Mọ́kọ́lá wọlé ó nìyẹn. tẹ́ bá wá ń bọ̀ láti Ìjẹ̀bú tẹ́ bá ń bọ̀ láti Ìjẹ̀bú tẹ́ gba New Garage wọlé àti New Garage ẹ kò New Garage ẹ máa lọ sí Challenge, láti Challenge ẹ máa lọ sí Mọ̀lété, láti Mọ̀lété ẹ máa lọ sọ́jàba, láti Ọjàba ẹ máa lọ sí Bẹ̀rẹ̀, láti Bẹ̀rẹ̀ ẹ máa lọ sí oríta Lábìrán yìí náà lẹ́ti yà gẹ́gẹ́ bí mo ṣe júwe fún ẹni tí ó bá ń bọ̀ láti Abẹ́òkúta tó gba Mọ̀lété wọlé òun náà ni. so tó bá ti dé oríta Lábìrán yẹn ẹ yà sí abala left yín abala left yín yẹn lẹ́ẹ̀mọ̀ tọ̀ lọ tí apẹ́ bá ń lọ sí oríta Adéọ̀yọ́ ẹ wá ní dé oríta hospital Adéọ̀yọ́ yẹn tí ẹ fi rí yànà lọ sí Òkè Àrẹ̀mọ.
yàtọ̀ lọ sí òkè àrẹ̀mọ yẹn lẹ́ẹ̀mọ̀ tọ̀ lọ straight títí tẹ́ fi dé palace ààfin tuntun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ìyẹn fẹ́ tó bá ń bọ̀ láti Ìjẹ̀bú tó gba new garage wọlé ònìyẹn. Tàbá rẹ tó ń bọ̀ láti Èkó Lagos State tẹ́ bá ti dé tó gate tẹ́ bá ti kọjá tó gate díẹ̀ bíríjì kan wà tí ó jẹ́ flyover bridge. Orí bíríjì yẹn lẹ́wàá gùn sóyé orí bíríjì yẹn lẹ́gùn tẹ́ fi lọ já sí challenge tó bá ti challenge. So bí ẹni tó ń bọ̀ láti Ìjẹ̀bú Òde bó ṣe rìn látìgbà tó ti dé challenge yẹn lẹ́yìn náà ṣe máa rìn sóyè yín. Ìyẹn báyẹn tó bá jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni tó bá jẹ́ pé ìlú Ìwó lẹ́yìn tí ń bọ̀ Ìwó lẹ́yìn gbà wọlé láti ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ bá ti dé Ìwó road tẹ́ bá ti dé Ìwó road ẹ máa lọ sí láti Ìwó road sí gate yes tàbí bus stop láti bus stop ẹ máa lọ sí Òjé láti Òjé ẹ máa lọ sí Lábìrán oríta Lábìrán yẹn lẹ́yìn náà ti máa yà. Ẹni tẹ́ bá ń bọ̀ láti Òjé yẹn kì í ṣe left apá abala òsì lẹ́yìn ó yà sí abala ọ̀tún lẹ́yìn ó yà sí tẹ́ bá ń bọ̀ láti tẹ́ bá ń bọ̀ láti Òjé tẹ́ bá dé Lábìrán so ẹ̀ ní yà sí abala òsì abala ọ̀tún lẹ́yìn yà sí tẹ́ fi lọ já sí oríta Adéọ̀yọ́ ẹ wà ní ti di oríta Adéọ̀yọ́ tán gangan tẹ́ fi yà sí títí tó lọ sí òkè àrẹ̀mọ títí òkè àrẹ̀mọ ẹlẹ́mọ̀ tó lọ tẹ́ fi lọ já tẹ́ fi lọ rí tẹ́ fi lọ dé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìyẹn lábalábẹ́ yẹn. Tó bá jẹ́ láti Ìkirè Ìkòyí lẹ́yìn tí ń bọ̀ lẹ́yìn gbà wọlé láti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dé Ìwó road láti Ìwó road gate láti gate Òjé láti Òjé Lábìrán yẹn náà lẹ́yìn náà ti yà ẹni yà sí abala òsì abala ọ̀tún lẹ́yà sí ẹni tí ì dé tẹ́ bá ti yà sí abala ọ̀tún ẹ máa lọ ẹni tí ì dé oríta Adéọ̀yọ́ tí ẹ fi rí títì tó lọ sí òkè àrẹ̀mọ títí ọ̀nà òkè àrẹ̀mọ tó lọ sí òkè àrẹ̀mọ yẹn lẹ́ẹ̀ máa tọ̀ lọ tẹ́ fi máa dé ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. Kíyàn máa jẹ́ bí ìdáhùn sí àwọn tí wọ́n ń pè mí láti òkè òkun pé táwọn bá wálé o àwọn fẹ́ dé ààfin tuntun ààfin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn.